Kí lorúkọ ẹ? Alámìdé Balógun. Aka Rúbẹ̀. Ọmọ ọdún mélòó ni ẹ? I'm 29 years. 29 years. School wo ló lọ? Primary school, secondary school ló lọ? Òkè Àró ni mo lọ. Gbóhùn sókè. Òkè Àró ni mo lọ. Níbo? Lágbàdo. Kí ló gbé dé ọgbà ọlọ́pàá? Kí ni nǹkan tó ṣẹlẹ̀? Ọ̀rọ̀ Curtis ló wù. Curtis, irú Curtis wo? Ọ̀rọ̀. Kí lorúkọ ẹgbẹ́ yín? Ayé ni. Ayé. Bẹ́ẹ̀. Ọdún wo náà ṣe é sí ẹgbẹ́ Ayé? Irú ọdún wo náà fi ẹ sí lójó yẹn ẹgbẹ́ Ayé? Ọdún wo nìyẹn? Èyí tọdún mélòó báyìí? Ṣe díẹ̀. Gbóhùn sókè dáadáa, sọ̀rọ̀ sókè dáadáa. Bí a tún ó ti ṣe díẹ̀. Àtọdún mélòó? Ẹ̀yìn tí máa close bẹ́ẹ̀. Àtọ 10 years. Báwo ló ṣe join? Àwọn kọ́ ọmọ footballer ni mí. Mo ń play ball. Ó ní èyí tó ọmọ ọdún mélòó báyìí? I'm 29. 29. Bẹ́ẹ̀. Ọ̀dà tí kò ti join láti bí abẹ́ 20 years ago àbí láti bí abẹ́ ìgbà tó ti wà 20 years ó ti join nìyẹn. Mo sì jù bẹ́ẹ̀ lọ. Ó ti jù bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀. Ok. Báwo ló ṣe wá ṣe ẹsẹ̀ Ayé? Mo lọ play ball ni. Ẹ̀gbọ́n ẹ̀ ní ìṣẹ́ ti kú ní. Kí lorúkọ ẹ̀? Dárúkọ ẹ̀. Basket lórúkọ ẹ̀. Ó ti kú ní. Basket kí ni? Àmì ìmọ̀ sọ́ni mi. Basket ló kàn jẹ́. Báwo ló ṣe jẹ́ sí ẹ? Bí ẹ̀gbọ́n ló ṣe jẹ́ sí mi. Ẹ̀gbọ́n àdúgbò. Bẹ́ẹ̀ ni. So òun ló wá pè mí gbà pé òun fẹ́ kí n wà pàtàkì pàtì kan fún fẹ́ kí n wà pẹ̀lú òun. So máa ní àgbé mo ti gbọ́. So èmi dẹ̀ lọ play ball. So bí mo dẹ̀ ṣe dé orí fíìdì gan-an tó wá bá mi pé kí n lọ dúró dà wọ́n ní ọ̀dọ̀ ìyá tó ń ta ọtí yẹn. Ibẹ̀ ni mo ti gbọ́. So ibẹ̀ ni mo wà títí di nǹkan bí to 11. Ládùúgbò rẹ̀? Ní Sango. Ok. So ibẹ̀ ni mo wà títí di nǹkan bí to 11. Ìgbà tó máa di nǹkan bí 11:30. Àdúgbò ni ẹni Sango? Sáàdì ibi pan lọ sí nọ́ọ̀tà yẹn. Ok, ní pan. Sáàdì oní pan lọ sí nọ́ọ̀tà. Bẹ́ẹ̀ ni. So mo dẹ̀ wá ń bẹ̀. Ìgbà tó dẹ̀ tó bí 30 minutes time bó dẹ̀ yé dé nìyẹn. Àwọn tó ń lọ wá yẹn mi mọ̀ wọ́n yẹn rí. Àwọn náà ní àpé iṣẹ́ ọmọ tó máa ń play ball yẹn lọ́wọ́ nìyẹn. Àwọn ní àpò tiẹ̀ dá gbé fúbọ́là ní láàrin tàwọn. So nǹkan tí mo mọ̀ mọ́ nìyẹn. So ọjọ́ kejì mọ́nà yẹn dé wọ́n sọ fún mi gbà pé mo ti dàáyé pé mo ti ṣàyè wọ́n ní àpò. O ṣàyè àṣà o? Mo ti ṣàyè. Wọ́n mọ̀ lọ síbi kankan wọn ọ̀nà ẹ̀wọ̀n ṣẹ́ wọ́n mú mi tó yàrá lọ mi pé ọjọ́ kejì èmi àti wọ́n jọ wà ní bọ̀ ìgbà tí màá torí wọ́n fún mi lọ́tí mu. So mo ti yó mi ìrántí. Ọmọ ọ̀rọ̀ oníṣẹ̀lẹ̀ mọ́ ọjọ́ kejì tó wá kí àwọn nǹkan tó ṣe fún ẹ ṣọ́nà ẹ̀ ní wọ́n fi ọ̀bẹ wọ́n fi blade ṣe. Lára nǹkan tí mo mọ̀ pé mo jẹ́ obì àtorógbó ó tán. Mo ti mu ọtí already so mo ti yó so mi lè sọ pé nǹkan báyìí. Láti ìgbà yẹn wá ń kọ́ ọ̀bẹ tí wọ́n ń ṣe ní ti. Ẹnu kínní ni ẹmọ èmi tẹ́lẹ̀ náà ìgbà tó ń ṣe meeting mi ò ní fi bẹ́ẹ̀ lọ sí meeting wọn. Because máa fúbọ́là gbọ́ ẹ̀ ní. Wọ́n ti máa ń ṣe meeting. Wọ́n máa ń ṣe meeting Sango, wọ́n máa ń ṣe káàkiri ni. Bọ̀tọ̀ náà máa ń lọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣá. Mi ò fi bẹ́ẹ̀ lọ sí meeting. Ní ìṣòro mo nǹkan tí mo bèèrè mo ní ṣe máa ń lọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ìyẹn nìsín wọ́n ń ṣe mọ́ inú kí náà ti máa ń ṣe sáìdì gbígbà lọ sí Singa yẹn ó ní fíìdì kan ń bẹ̀ lẹ́gbẹ̀ẹ́ sáìdì ìjàkọ yẹn. Ìjàkọ mi ò ti gbàgbé orúkọ skul yẹn fíìdì ìjàkọ tábàdé ìjàkọ fíìdì skul kan wà lẹ́gbẹ̀ẹ́ títì báyìí. Now, question ni wọ́n gbé lọ́wọ́ ẹ̀. Báwo la decide jẹ́ sí ẹ? I decide my junior one. Junior ẹ̀ ni. Bẹ́ẹ̀ ẹgbẹ́ wo la decide ṣe? Ayé ni. Àwọn ló pa. Àwọn ẹyẹ ló pàdé sàn. Ọdún wo? Ìyé ẹ̀ yìí náà pa. Ṣeun ta ló pa Ṣeun? Àwọn ayé ló pa Ṣeun. Ayé ló pa Ṣeun. Bẹ́ẹ̀. Àwọn ayé wo? Mo wà nínú géèmù yẹn. Ó wà ní fíìmù yẹn. Bẹ́ẹ̀ ni. Àti jáde alárúkọ. Ọ̀gá mi ọgbọ́n mo sọ fún ní. Máa sọ síbí báyìí. First place àwọn èrò pọ̀ mi lè sọ pé. Ẹ dárúkọ àwọn tó bá rántí àwọn tó bá mọ̀. Àwọn mẹ́rin táwọn àgbà náà jọ wà ń bẹ̀. Dárúkọ wọn. Orí Adé wà ń bẹ̀, Ọ̀pá wà ń bẹ̀, Michael wà ń bẹ̀. Tàtún ni àwọn ló tún mọ̀. Dárúkọ àwọn tó tún mọ̀. Ó ṣàtọ̀ pé àwọn mẹ́rin nìkan ló mọ̀ náà. Èrò pọ̀ tó lọ́ mi sọ fún pé mi ò lè. Dárúkọ àwọn yàtọ̀ sáwọn mẹ́rin yìí dárúkọ àwọn míì mọ̀ àwọn tó tún mọ̀ náà. Ẹni tí mo ní rántí because ẹmọ̀ràn ọjọ́ yẹn èrò pọ̀ àti nǹkan tó dẹ̀ wà lára tọ̀dọ̀ mi nígbà. Kí ló dé tẹ́ ẹ pa Ṣeun?
àwọn tó drop àbúrò mi àwọn náà pa Àdìsá. ẹgbẹ́ wo ni ṣe ń wà? Ẹyẹ ní ṣe hàn. Bẹ́ẹ̀ ni sà. láàbúrò ẹ̀ ní ṣe wọn àbí. Àdìsá láàbúrò rẹ̀. Àdìsá láàbúrò ẹ̀. Bẹ́ẹ̀ ni. nọ́mbà wo ni Àdìsá nínú ẹgbẹ́ ẹ̀yẹ nínú ẹgbẹ́ àyè? Number 1. nọ́mbà 1 ó lè jẹ́ àbúrò sí ẹ. Bẹ́ẹ̀ ni. àwọn ẹyẹ wá pa Bẹ́ẹ̀ ni. lẹ́yìn ṣe wá pa Ṣeun padà. Bẹ́ẹ̀ ni. báwo lẹ ṣe pa Ṣeun. No, information tí táwọn gbọ́ ni pé ọ̀nà wà ń ta. So bọ́dẹ̀ ṣe bóníkálukú ṣe. báwo lè ṣe gádàrá yín? Orí fóònù náà ni àti àwọn wọ́n ti tẹ̀ mọ̀ bóyá ó ṣe ti bóyá ti kú bá ṣe ti pa Àdìsá ẹ̀mọ̀ èmi gan mo ń sùn nínú mo. ìbúrò ẹ ṣe bẹjọ wà nínú fíìmù yẹn ni. So bọ́dẹ̀ ṣe bóyá ti pa Àdìsá àwọn oníkálukú wọ́n máa pè wọlé lóníkálukú different places ní pé àfà báwo. ṣé wọ́n rántí oṣù tí wọ́n pa àbúrò ẹ̀ Àdìsá tó jẹ́ nọ́mbà 1 àyè? It was May. May ọdún wo? Oṣù karùn-ún ọdún yìí. ọdún kí ni orú kí ni 2024. 2024. náà ẹ̀yin mélòó lẹ́jọ́ pa Ṣeun? Sá. ẹ̀yin mélòó lẹ́jọ́ pa Ṣeun? Ẹ mọ̀ pé mo sọ fún yín náà tẹ́lẹ̀. ẹjọ́ mélòó? Ọ̀pọ̀ àwọn tó oríṣiríṣi. ta ló gé orí ẹ̀? ta ló gé orí Ṣeun? sọ̀rọ̀. Ọ̀gá mi mo ti sọ fún yín tẹ́lẹ̀. ta ló gé àwọn orí ń béèrè Ṣeun? wọ́n sọ pé ọ̀gá mi ti sọ fún tẹ́lẹ̀ sọ̀rọ̀ báyìí. tẹ́lẹ̀ yàtọ̀ sí kìnìún náà kò ń ṣe ṣọ́yọ̀bọ tiẹ̀ ń sìn wọn ṣàyẹ̀bọ tiẹ̀ sí wọn dọ̀ yàrá tiẹ̀ pé ta ló gé orí Ṣeun? nǹkan tó ti sọ tẹ́lẹ̀ tó ti kọ́ sí statement sọ síbí báyìí. ìwọ ló gé orí ẹ̀. ẹ̀yin mélòó lẹ́jọ́ gé orí ẹ̀? kí ló fi gé orí ẹ̀? Àdá ni. àdá ló fi gé. Bẹ́ẹ̀ ni. ló wá fi gbé sórí bridge. Àdá ni bẹ́ẹ̀ ni. ìwọ ló gbé sórí bridge. Kò ṣe mí ní gangan ni mò ń gbé sórí bridge bọ́ ọláìpé ẹmọ kí mo sọ fún yín ọláìpé orúkọ mi tó tàn bọ́ ọláìpé ti pa àbúrò mi so arrogant nǹkan tó wà nínú mi nìyẹn gbà kémi náà ìgbọ́ ọkàn ti drop àbúrò mi tán. ìwọ náà wọ́n náà fi gé orí ẹ̀. okay now let me question lọ́wọ́ ẹ o àwọn ọmọ ẹyẹ mélòó ló tẹ̀lé wọn lọ pa? Ọ̀gá mi tí mo wà ní mo sọ fún yín pé mo ti tẹ̀lé wọn lọ. èwo nú wọn èwo dárúkọ? Wọ́n máa kọ oríṣiríṣi nǹkan tó bá ṣẹlẹ̀ ń bẹ̀rẹ̀ ni nǹkan tí mo ní orúkọ so ìwọ́n lè máa fẹ́ sọ pé ọ̀run náà máa fẹ́ gbé sí. àwọn wo ló pa Sọjí àti Atẹ́gùn? Sọjí lorúkọ ẹ̀. Sọjí Atẹ́gùn. Sọjí lorúkọ ẹ̀. ta ló pa? Àwọn ayé ló pa. ẹ̀yin mélòó lẹ́jọ́ ṣiṣẹ́? Àwọn mẹ́ẹ̀pọ̀ tán pa. ẹ̀yin mélòó? Mo wà nínú géèmù yẹn mi tẹ̀lé sọ pé wọn. ìwọ àti títa ni ṣé lè kàn ọ́ pa wá pẹ̀lú yín? Ìjọ yẹn. ṣé lè kàn ọ́ pa wá pẹ̀lú yín? Ọ̀gá mi lè parọ́ fún yín. Gani ò sọ̀rọ̀ náà wọ́n máa sọ pé mi lè parọ́ fún yín. Gani ò sí pẹ̀lú yín. orí adé ńkọ́? Kò sí níbẹ̀. òkè gbẹ́nu sí ńkọ́? Ayé ní gbẹ́nu sí. àwọn ẹyẹ ló pa? Bọ̀ wọ́n máa rò pé bóyá àwọn ayé ló pa. báskẹ̀tì ńkọ́? Òun ẹyẹ ní basket. ẹyẹ ní báskẹ̀tì. Bẹ́ẹ̀ni. àwọn ló pa? Àwọn ayé ló pa basket. ẹyẹ mélòó ẹyẹ mélòó ẹ ṣiṣẹ́? Mi ì sí yẹn mi ì sí níbẹ̀. òsì inú ẹ ta ló wà nínú ẹ lẹ́yìn mẹ́rin tó wà mí? Èmi ti gbé ilẹ̀ fún wọn àwọn náà máa. ta ló wà number 1 àtẹ́lẹ̀. Bóyá bíi 2 years back so ìgbà tíjà yẹn ti ṣẹlẹ̀ àwọn family mi àwọn ẹ̀gbọ́n mi kan ti pè pé kí ló ń ṣe láàárín àwọn pípín yẹn mo lè ní àgbẹ̀ mo fẹ́ nǹkan tó mo fẹ́ filẹ̀ fún wọn pé kí n bá tọ̀dọ̀ mi lọ mo ti bílẹ̀ mo ti lọ. simple ńkọ́? àwọn ẹyẹ ní simple àwọn ẹyẹ ní simple àwọn olóṣèlú báwọn yẹn ló pa? mi ò sí ń bẹ̀. Alhaji ńkọ́? Alora làlájì. Alora àwọn ayé ló pa? Ọ̀gá mi ò sí ń bẹ̀. Ṣeun ńkọ́? Ṣeun náà ní tẹ́ bèrè lọ́wọ́ mi tán yìí. Ibrahim? Ẹ̀mi ò mọ gbogbo wọn yẹn. Wálé ńkọ́? Mi ì mọ wọn yẹn. Ọ̀gá gbogbo ohun kíní ọlá pé mo ní orúkọ ni. Àmọ̀ 2 years back lórúkọ mo ti gbélé lẹ̀ so mo ti lọ. ẹni tó bá lórúkọ náà ni. Àbúrò mi òun ló jẹ́ kí nǹkan ẹ̀ tó jẹ́ kó ṣẹlẹ̀ ní Àdìsá. Èmi ti gbélé lẹ̀ mo ti fún òun mo ti lọ. ṣé ìgbà tó gbé tó ní o gbélé lẹ̀ ṣé ò ṣẹgbẹ́ mọ́ ni. ní sùúrù. pé torí pọ́ńpà Àdìsá tó jẹ́ àbúrò ẹ̀ tó jẹ́ ọmọ ẹgbẹ́ ayé lẹ́sẹ̀ wá gbẹ̀sán padà lẹ́sẹ̀ bá Ṣeun lẹ́nu sí olóòsì làwọn tó pa basket.
Ifá ńkọ́? Ifá London. Ẹyẹ ní Ifá London. Àwọn ló pa. Àwọn àyè náà ló pa. Wọ́n ló wà náà tó pa. Rárá ọ̀gá mi tí Ifá London yẹn ṣé ń gbọ́ mi. Ó ní ọmọ ẹyẹ tán, ó ní àyè tán pa ẹ̀yìn ẹ ti dè lọ́nà ẹnu ẹja. Máa ṣàlàyé náà. Ẹnu ẹja. Òun náà pa. So ẹnu ẹja dẹ̀kẹ̀rẹ̀ òun àti ọmọ yẹn wọ́n jọ wà ní àdúgbò kan náà ni. Èmi dẹ̀gẹ́ mi sí ebi ti gbé lílẹ̀ gbogbo àyè mi sí ìjókòó. So bẹ́ẹ̀ bí a week after tó pa ẹnu ẹja tán wà ẹyẹ wà pa ẹnu ẹja ni wọ́n lọ pa ọmọ yẹn. So èmi ò sí nínú. Wọ́n lọ pa Ifá London. Bẹ́ẹ̀ ni. Yusuf wà ń bọ̀. Mo Yusuf. Okay. Bí a ṣe gbé ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ gbogbo ọ̀dà ń bèèrè lọ́wọ́ ẹ̀ ṣé ayọ̀kan ti àbáyọ̀ gidi ẹ̀? Rárá ọ̀gá mi. Ayọ̀ gidi ẹ̀ ọlọ́pàá ọ̀nà ẹ̀. Tí wọ́n ń dùn ẹ̀kọ́ tó máa sọ gbogbo ọdún sọ yìí. Rárá o. Wọ́n yẹ ìbọn tẹ̀kọ́ tó máa sọ gbogbo ọdún sọ. Rárá ọ̀gá mi. Rárá sà. Wọ́n ọ̀nà yá mi. Bẹ́ẹ̀ ni sà. Ó kì í fẹ́ bèèrè question ọ̀pọ̀ lọ́wọ́ ẹ̀. Kí ni géènì wo lẹ rí nínú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí? Ṣé ìwọ náà rò pé gbogbo àwọn nǹkan tó ti ṣe yẹn tó rò pé wọ́n ní padà pa àwọn náà? Kámi lẹ́yìn Ọlọ́run àtàwọn ọ̀gá mi nìkan ló lè yọ mí. Kí ló fẹ́ kí ìjọba ṣe fún ẹ? Ọ̀gá mi, mo fẹ́ kí ìjọba kọ́ tẹ́pà jọ́sìn pẹ̀lú mi ni o, kọ́ ṣàánú mi. Kọ́ ṣàánú ẹ̀, àwọn ọdẹ yìí ti pa ń kọ́. Ọ̀gá mi tó ń bá èmi nínú ìwà yìí, ìjà oníjà ló kù di ọ̀rọ̀ ti tọ̀dọ̀ mi, kò dẹ́ ṣe èmi ò dẹ́ mú mi báyọ̀ jà wọn. Ó mọ̀ pé ìjọba Ògùn State wọn ò fọwọ́ sí ọmọ ẹgbẹ́ òkùnkùn. Ipò wo ló fẹ́ kí bàbá àti màmá ẹ wà báyìí? Àbí bẹ́ẹ̀ ni ipò wo ló fẹ́ kí bàbá ẹ wà báyìí? Bàbá mi tẹ̀ ti dàgbà, so bó ṣe máa ń gan àbàmọ̀ fún ẹ̀ pé stroke ó máa lórí stroke báyìí. Kí ló orúkọ lẹ́kọ̀ọ́ sí? Ọlámídé Balógun. Ọmọ ọdún mélòó? 29 years. Kí ló orúkọ ẹ? Adéọlá Adéyínká lórúkọ. Kò gbóhùn sókè dáadáa. Adéọlá Adéyínká. Ọmọ ọdún mélòó ni ẹ? Ọmọ 25 years old. Ọmọ bo ni ẹ? Ọmọ abẹ́. Kí ló gbé dé ọ̀gá ọlọ́pàá kó ṣàlàyé fún ọlẹ́kùnrin rẹ àti àwọn nǹkan tó ṣẹlẹ̀ àwọn èèyàn tó ti pa tẹ́tí ṣẹlẹ̀ tó ti ṣe kó ṣàlàyé fún mi báyìí ní kíákíá lórí àròjọ sọmúlòkùn sọ àròjọ mùsùlùkùn ọ̀yá. Kí ló mú ẹ lọ́dọ̀ ọlọ́pàá? Ọ̀rọ̀ ẹgbẹ́ ayé náà ló gbé mi dé. Báwo ló ṣe jẹ́ ìyẹn ẹgbẹ́ àwọn òwò ṣé ìyàwó ọmọ rẹ ti pa? ẹgbẹ́ ayé nìwọ ni? Bẹ́ẹ̀ ni sàn. Ẹ máa ṣàlàyé lọ. Báwo ló ṣe join? Ẹ̀gbọ́n kan náà ló mú mi join yẹn. Kí ló lórúkọ ẹ̀ dárúkọ ẹ̀gbọ́n ẹ̀? Ṣeun lórúkọ ẹ̀. Báwo ló ṣe jẹ́ sí ẹ? Ó jẹ́ bí ẹ̀gbọ́n ládùúgbò. Ní àdúgbò bo? Ní sáàdì bí tí mo ti kọ́ṣẹ́ náà ni bọ̀ ó ti travel báyìí. Ìlú wo ló lọ? Èmi náà kọ́ gbà pé ó travel ni pé kò sí ara ni lọ́wọ́ mi lè sọ pé báyìí. Lọ́dún wo ló ṣe é sí ẹgbẹ́ ayé? 2022 ni sàn. 2020. 2020. 2020. Wọ́n ṣe é sí ẹgbẹ́ ayé. Báwo ṣe mọ àwọn tó dókòó sí ìbá yìí sí? Báwo ló jẹ́ sí ẹ? Mo mọ̀ wọn. Báwo ló jẹ́ sí ẹ? Ó jẹ́ bí ẹ̀gbọ́n sí mi náà. Wọ́n jẹ́ bí ẹ̀gbọ́n sí ẹ. Kí lẹjọ́ ń ṣe? Ẹgbẹ́ kan náà lájọ ń ṣe. Ẹjọ́ wa ní ẹgbẹ́ kan náà. Ẹgbẹ́ PDP àbí ẹgbẹ́ APC? Ẹgbẹ́ ayé. Ẹgbẹ́ Ayé. ẹgbẹ́ ayé. Àwọn èèyàn tí ẹ ti pa kó ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ fún àwọn èèyàn tí ẹ ti pa tó wọ́n dé wà ń bẹ̀ ṣàlàyé fún mi lẹ́kùnrẹ́rẹ́ ní kíákíá. Mi ò tẹ̀lé wọn lọ pààyàn. Mi ò tẹ̀lé wọn lọ pààyàn. Ẹnì nǹkan sọ nígbà yìí sì pé gbogbo yín lẹ́jọ́ wà nínú àwọn fíìmù ṣé ohun tí ẹ pa èyí mélòó lẹ́jọ́ lọ? Ṣé òun yẹn kò ṣe pé mo wà náà akọjọ́ lọ ní bọ̀ mi ò súnmọ́ wọn bá. Má sọ fún wípé ẹkọjọ lọ ohun tó ti tẹ̀lé wọn lẹ́jọ́ ṣe náà nìyẹn. Ṣé mo máa ẹgbẹ́ òkùnkùn jọ ní gbogbo yín? Ẹ̀mọ yẹ́n ẹgbẹ́ kan lẹ́jọ́ wà fún àlùkò síbẹ̀ wọ́n kò má sí ilé ẹjọ́ lọ ní. gúrùpù kan lẹ́jọ́ wà kò má sí ilé wọ́n bá ṣe ẹjọ́ sí ni. Ìgbà tẹ́mi náà máa fi súnmọ́ wọn mo rí pọ̀ ti pa. Àwọn wo ló pa? Àwọn èrò pọ̀. Wọ́n tó mélòó? Tí bá wọ́n pọ̀. Ẹ̀yin mélòó dárúkọ wọn? Àwọn tó bá morúkọ ẹ̀ dárúkọ wọn. Dárúkọ àwọn tó bá morúkọ ẹ̀. Àwọn tó wà ń bẹ̀ lẹ́yìn Ruben pẹ̀lú Michael àtọ́pà mi ìdójú àwọn tó kù Àti ìwọ náà. àtúnmí náà. Ta ló gé orí ẹ̀? Ta ló gé orí Ṣeun? Mi ì mẹ́ni tó gé orí ẹ̀ mi lè parọ́ Lẹ́gbẹ̀ẹ́ ló gé orí ẹ̀. bẹ́ẹ̀. Báwo ni tó àlẹ́gbẹ̀ẹ́ ìbáàdàn jẹ́ sí ẹ? Ẹgbẹ́ kan náà lájọ wa. Ẹgbẹ́ kan lẹ́jọ́ wà. Ẹgbẹ́ wo? Ẹgbẹ́ ayé. Máa wá sọ orúkọ ẹgbẹ́ tẹ wà. Ok. Ta ló pa basket? Àwọn
àwọn tó wà àwọn ayé náà ló pa. má sọ pé àwa ẹ sọ pé ẹ̀yin àyè má sọ pé àwọn àyè ṣe bẹ́jọ́ wà ní ẹgbẹ́ ni. ta ló pa basket. àwọn ayé àwa ayé. àwa ayé. ẹ̀yin mélòó. ẹ̀yin mélòó. àwa mẹ́rin. ẹ̀yin mẹ́rin. ládàpọ̀ ẹ̀yin mẹ́rin tẹ́ ẹjọ́ pa. ládàpọ̀ ẹ̀yin mẹ́rin yẹn. basket. mo wà ń bẹ̀. ọ̀pá ni wà ń bẹ̀. ta ló jọ́ pa. ó wà ní ìlú. ta ló ń kọ ẹ̀ gọ́gọ́. lẹ́kàn. tàtútù ni. nínú wà ń bẹ̀ àdìsá. àdìsá. tàtútù ni. bọ̀ àdìsá ti kú. kó tó di pa àdìsá kú lẹ́ pa àdìsá. báwo la àdìsá ti jẹ́ sí Rúbẹ̀. àbúrò lè jẹ́ sí ok so ìwọ Rúbẹ̀ àdìsá kò sí Rúbẹ̀ bẹ́ẹ̀ àdìsá àti wọ́ àti tani. àti Lékan ọ̀pá. Gani nǹkan. kò sí bẹ́ẹ̀. Gani ò bá yín pa lẹ́jọ́ pa basket. bẹ́ẹ̀ ni lọ pa. ibo lẹ pa sí. ibo lẹ pa sí gbogbo lẹ pa sí. ọgbà rẹ̀. ọgbà rẹ̀. ọgbà ayọ̀ lẹ pa sí. kí lẹ fi pa. sọ̀rọ̀ sókè. èmi kọ́ mọ pásá. kí lẹ fi pa. ìdájọ́ lọ ni. tẹ̀bẹ́jọ́ lọ ni kí lẹ fi pa. kò ṣe ń yẹ orí ẹ̀. ọyìn mi yorí mi sá ọyìn ìbọn fún mi. ta ló yìnbọn. àdìsá ló yìnbọn fún mi. àìbá ló ti sọ fún mi. ìbọn ṣé ìbọn yẹn gbogbo ilẹ̀ níbọn ni àbádìsá ìbọn yẹn gbẹ yín ọwọ́ àdìsá ló wà. rárá òun nìkan ni ìbọn wà lọ́wọ́ ẹ̀. àdìsá nìkan ni ìbọn wà lọ́wọ́ ẹ̀. ẹ gé ọwọ́ ẹ̀. ìran ọ̀gẹ́ ọwọ́ ẹ̀. ìfilẹ̀ ọdún wo lẹ pa basket. rántí ọdún yìí ni ọdún yìí. 2024 yìí ni o rántí oṣù. sífù ńkọ́. mi mọ. Alhaji. mi mọ. Atẹ́gùn ńkọ́. mi ò mọ. Ibrahim ńkọ́. Wálé. mi ò mọ. àwọn wo ló pa Ifá London. mi ò sí bẹ́ẹ̀ mi tiẹ̀ mọ́ rárá. o sí bẹ́ẹ̀ o tẹ̀lé wọn Ṣeun àti basket nìkan ló tẹ̀lé wọn pa. ok nígbà tẹ́ ń ṣe àwọn kinní yìí báwo ló ṣe rí lára yẹn tẹ́ bá ń pa àwọn èèyàn yìí báwo ló ṣe rí lára ẹ̀. ó ti bú wá lọ́wọ́. ó ti bú yín lọ́wọ́ ok kí ló wá fẹ́ kí ìjọba kó ṣe fún yín báyìí àti pé ìmọ̀ràn ló fẹ́ gbà wọ́n tó wà ń ta báyìí. ìjọba ṣíjú àánú wò wá ní. ǹjẹ́ ẹ̀yin ṣíjú wo àwọn tẹ̀yìn ń pa ṣe ṣíjú àánú wo àwọn tẹ̀yìn ń pa ẹ̀ ṣíjú àánú wò wọ́n báwo ló fẹ́ kí ìjọba kó ṣíjú àánú wò ẹ̀ báyìí. kí lórúkọ ẹlẹ́gàn sí. Adéọlá lórúkọ. Adéọlá lórúkọ. Adéọlá kí ni. Adéyínká. orúkọ mi ni Ọlámilékan Oyèdélé. Ọlámilékan Oyèdélé. Oyèdélé ọmọ bo ni ẹ. ọmọ Abẹ́òkúta. mo lábẹ́òkúta. ọmọ kí ló orúkọ ẹ̀ ní Orílẹ̀ Mọ́. Orílẹ̀ Mọ́. bẹ́ẹ̀ ọmọ ọdún mélòó ni ẹ báyìí. I'm age of 32 years now. 32 years ni. 32 years. bẹ́ẹ̀ ni sir. ok kí ni nǹkan tó gbé ẹ dé ọgbà ọlọ́pàá kó ṣàlàyé lẹ́fẹ̀ẹ́ lọ́wọ́ tó ti ń gbọ́ nǹkan tó ṣe látàárọ̀ má tún jẹ́ ká tún máa lọ nǹkan tó gbé mi dé ọgbà ọlọ́pàá ni pé tí mo lè fẹ́ kí ìjọba ṣíjú àánú wò mí ni pé lára ẹgbẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ni mí tó ṣe àyè because mo fẹ́ parọ́ fún ìjọba kí ìjọba lè ṣíjú àánú wò mí nítorí pé mo ti ṣe tán ó ti bu mí lọ́wọ́ èmi náà dẹ̀ ti gbà nǹkan tí mo ṣe tí mo fi dé bíbà tó gbé mi dé bí ni wípé wọ́n pè mí wípé wọ́n ṣe peace talk ipò parí ìjà fún wa ẹni tó pè mí wípé ó parí ìjà ó ní Ruben so nígbà tó dẹ̀ pè mí wípé ó parí ìjà fún ayé àti ẹyẹ tí wọ́n para wọn. bẹ́ẹ̀ ni nígbà tó dẹ̀ sọ pé ó parí ìjà a dẹ̀ lọ wípé ká dẹ̀ lọ ṣeré wípé ó kọ́ ni ká lọ ṣeré ń bẹ̀ fún ẹ̀ náà ló pè wá a dẹ̀ bọ́lẹ̀ ní ọjà bá dẹ̀ ṣe bọ́lẹ̀ àti ìdúró rárá àwọn máa tán mi àti àwọn ẹyẹ kan wọ́n dẹ̀ kóra wọn dé ọdẹ bẹ̀rẹ̀ sí ní ilé wa èmi dẹ̀ sá sínú ilé kan inú ilé lọ́dẹ̀ tí wàá mú mi. àwọn olómọ ẹbẹ. àwọn mátọ̀mí àti àwọn ẹyẹ tọ́jọ́ wa lọ́mú mi bẹ̀ lẹ́yìn ìgbà yẹn ọlọ́pàá dé mi ìmọ̀ gbà tọ́lọ́pàá dé gan torí pọ́ ti wúndù mi gan mi ìmọ̀ gbà tọ́lọ́pàá dé bẹ̀. ok àwọn kó rí pé gbogbo yẹn ṣẹlẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ wo ló ti ṣẹlẹ̀ tí a ti pa àwọn èèyàn tó máa ń ṣe. so ìgbà tó dẹ̀ pa so èmi wà ìgbà yẹn ni dáàdì mi gbọ́ pé mo ti lọ ṣe ẹgbẹ́ òkùnkùn torí dáàdì mi ṣẹ̀ṣẹ̀ gbọ́ ni ṣùgbọ́n dẹ̀ ṣe gbọ́ pé mo ti lọ ṣe ẹgbẹ́ òkùnkùn wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ké
wọ́n dẹ̀ ń pariwo fún mi wọ́n dẹ̀ mú mi láti ìlú yẹn wọ́n dẹ̀ mú mi lọ sí Èkó wípé láti èní lọ mo fẹ́ rí ẹ nínú ìlú yẹn mọ́ wọ́n dẹ̀ kìlọ̀ fún mi dáadáa ṣùgbọ́n mo ya láìgbọràn torí pé ẹranko ni mí ṣùgbọ́n àtọ́ dẹ̀ sọ fún mi tí mo dẹ̀ dé Èkó ni mo wà láti 2017 ládùúgbò wo lẹ́kọ̀ọ́. ní Abúlé Ẹ̀gbá ni mo ń gbé so nígbà tí mo dẹ̀ ń gbé lábúlé Ẹ̀gbá yẹn mo ṣiṣẹ́ lọ́sàn àtàárọ̀ àtòru mo fi ń ṣiṣẹ́ máa lọ bí bá ti kúrò lé ní 6:30 kó di bí abẹ́ after 10 kí n tó dé láti ibi iṣẹ́. nígbà tí àwọn ọ̀pá tó mú ọ tó ṣèṣe mú náà pa rí. nǹkan tó ṣẹlẹ̀ lélẹ́yìí nígbà tí bí ọ̀rọ̀ yìí ṣe ń já ràn ìbọ̀ lélẹ́yìí wọ́n pa ẹnu ẹja nígbà tí àwọn ẹyẹ ló pa ẹnu ẹja àwọn ẹgbẹ́ òkùnkùn ẹyẹ ló pa ẹnu ẹja nígbà tó pa ibi iṣẹ́ lèmi wà mo wà ní Mágbódò phase 2 níjọ́ tí mo gbọ́ pé wọ́n pa so ìgbà tí mo dẹ̀ gbọ́ pé wọ́n pa mo ò lè kúrò níbi iṣẹ́ tí mo ò lè fi ibi iṣẹ́ mi lẹ̀ lẹ́yìn ìgbà yẹn mo dẹ̀ tún gbọ́ pé tún pa àyè mi tó ń pè ní J-boy pé ẹyẹ tún ti pa àyè mi o mo dẹ̀ ní pé pé kí ló ń ṣẹlẹ̀ yìí ṣùgbọ́n lá pé bàbá mi ti kì mí nílọ̀ pé kí n má dé ìlú yẹn mọ́ mo ò lọ́bẹ̀ mi ì lọ rárá torí pé mo ò fẹ́ wàhálà so lẹ́yìn ìgbà yẹn tí ọ̀rọ̀ yẹn wá ti ń ṣẹlẹ̀ lọ ọjọ́ kan Àdìsá ló pè mí wípé bo ni mo wà mo ní mo wà ní ilé ó ní ṣé mo ò jáde ni mo ní mo ò lọ bí iṣẹ́ ó ní kí n máa bọ̀ wípé jẹ́ ká ṣeré lọ sí pàtí ọmọ òun kan torí pé mi ò mọ ẹni tó lọ ṣe tó ń ṣe pàtí fún mi mọ́ rí bó dẹ̀ ṣe pè mí ó sọ fún mi pé àáfà pé jẹ́ ká ṣeré dé pàtí kan mo dẹ̀ gbéra lẹ́sẹ̀kẹsẹ̀ mo lọ lé mi mo dẹ̀ change mo dẹ̀ tẹ̀lé gbàtà dẹ̀ dé pàtí yẹn a lọ sí pàtí yẹn ní Ìtòkì ìgbà tí mo dẹ̀ ra dẹ̀ kó ní pàtí yẹn la wà mọ́jú bí àwọn night club yẹn ni so ẹni yẹn ṣe bẹ́ẹ̀ dé bẹ́ẹ̀ nìbọn mi mọ́ rí so nígbà tá dẹ̀ kó ń bẹ̀ láàárọ̀ tá dẹ̀ ń bọ̀ èmi ò mọ anybody torí pé ó ti pẹ́ tí mo ti kúrò ní ìlú yẹn àwọn tèmi mọ̀ ní ìlú yẹn everybody náà ti kúrò ń bẹ̀ torí pé mi ìmọ̀ yẹn kankan bẹ̀ mọ́ ní ìyẹn ìlú Ìjókòó tí mo ti kó mẹ́ láti 2017 mi ìmọ̀ anybody bẹ́ẹ̀ ni mi ò mọ anybody rí bẹ́ẹ̀ mọ́ nígbà tá dẹ̀ ń bọ̀ a dẹ̀ bọ́lẹ̀ ní Ọgbà Ayọ̀ Àdìsá àjọ bọ́lẹ̀ ni nínú márùwá la wọ̀ a dẹ̀ bọ́lẹ̀ bá dẹ̀ ṣe bọ́lẹ̀ à sọdá pé ká lọ wọ mọ́tò ọ̀nà Ṣàngó which is pé mi padà sí ilé kí n lè máa lọ sí ibi iṣẹ́ because issue yẹn happen ní by maybe let me say bí after 7 láàárọ̀ pé kí n máa lọ ibi iṣẹ́ mo kọ́ nípa sàkọ́ kéré mọ́lẹ̀ ó dẹ̀ ń sáré lọ kí ló ṣẹlẹ̀ èmi náà dẹ̀ sáré tẹ̀lé tèmi ìmọ̀ nǹkan tó ṣẹlẹ̀ tèmi ò fẹ́ parọ́ fún ìjọba kí ìjọba lè ṣíjú àánú wò mí because mo mọ̀ kí mo ti àṣìṣe lélẹ̀ mo ti ṣìṣe kí ìjọba ràn mí lọ́wọ́ so ó dẹ̀ lé ọmọ yẹn kó tó lé wọ́n ti jọ léra wọn lọ sọ́nà jíjìn èmi sì ń bọ́ sójú rin so mo dẹ̀ gbọ́ tó yìnbọn fún torí pé òun ni number 1 nígbà yẹn kò dẹ̀sẹ̀ tó lè kọ̀ǹtú ẹ̀ kò dẹ̀sẹ̀ tó lè bá sọ bẹ́ẹ̀ ni ìyẹn Àdìsá ó mú local made dání Àdìsá ló yìnbọn fún basket torí mi mọ́mọ́ yẹn bọ̀ mo gbọ́ mo ọjà orúkọ ẹ̀ ọjọ́ ìlàjọ́bọ̀ láti pàtí so lẹ́sẹ̀kẹsẹ̀ mi dẹ̀ fi wọ́n lẹ̀ mo dẹ̀ lọ́n tèmi so lẹ́yìn ìgbà yẹn lọ pa Àdìsá fúnra ara ẹ̀ àwọn ẹyẹ ló padà wá pa wọ́n pa sí Ọgbà Ayọ̀ náà mo gbọ́ pọ̀ pa sí torí mo sí bẹ́ẹ̀ mi mọ àwọn ẹyẹ tó pa ṣùgbọ́n àwọn ẹyẹ tí wọ́n pa ni àwọn bọ́mblà àwọn Paul àwọn bẹ́ẹ̀ ni àwọn ẹyẹ pọ̀ tó wá pa torí pé níta yẹn wọ́n sọ wípé àwọn ẹyẹ tó wá pa pọ̀ kò ṣe ẹnìkan kò dẹ̀ ṣèyàn méjì ló wá pa Àdìsá ṣùgbọ́n Àdìsá is number 1 of ayé nígbà tó pa ìbọn dẹ̀ wà lọ ẹjọ́ tó pa náà wọ́n dẹ̀ tún gbà àbọ̀n ẹ̀ lọ ìyẹn àbúrò Reuben ẹjọ́ tó pa wọ́n dẹ̀ gbà àbọ̀n ẹ̀ lọ lẹ́yìn ìgbà yẹn ọjọ́ yẹn mo wà lẹ́nu iṣẹ́ ni mo wà nínú lórí fóònù mi lọ ní pé wọ́n fẹ́ road fàdísà lẹ́nìí ní Ìjókòó mo dẹ̀ sọ pé ó yà kò sí wàhálà pé náà máa wá mo dẹ̀ lọ láti Èkó mo ti kúrò lọ́jọ́ yẹn mo dẹ̀ kó látẹ̀kọ́ lọ́jọ́ yẹn mo dẹ̀ lọ bá wọn mo dẹ̀ ní Ìjókòó Ọgbà Ayọ̀ mo dẹ̀ bọ́lẹ̀ ń bẹ̀ mo dẹ̀ yí bọ́lẹ̀ ń bẹ̀ mo dẹ̀ kó ti di riot mo ò súnmọ́ wọn tó pa gan mi mọ̀ gbà tó pa mo kọ̀ ìgbọ́pọ́ náà ti pa bẹ́ẹ̀ ni ẹ ṣeun mo kọ̀ gbọ́pọ́ náà ti pa ẹyẹ kan wọ́n ti pa ẹyẹ kan o gbà tí mo dẹ̀ ti gbọ́pọ́ ti pa ẹyẹ kan lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn ọlọ́pàá dẹ̀ dibẹ̀ mo dẹ̀ kó ń bẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ bẹ́ẹ̀ mo ò lè sọ pé àwọn báyìí ló pa nítorí pé èèyàn pọ̀ bẹ́ẹ̀ bọ̀ àwọn àyè ni because
mo ò lè sọ pé èèyàn báyìí o nítorí pé ìgbà tèmi máa fi débẹ̀ gan everybody tí wọ́n ti wà wọ́n ti rẹ́dì àti máa róòlù lọ. já ló pè ẹ́ lórí fóònù pé àwọn ẹ fẹ́ gbẹ̀sùn. kò ń ṣe pé wọ́n pè mí lórí fóònù kò ṣe pé wọ́n pè mí inú group tí mo wà lọ ti sọ sínú ẹ̀ pé inú group ayé pé kí everybody pàdé ní ọgbà ayọ̀ ní ọjọ́ yẹn so mo dẹ̀ pàdé wọn mo dẹ̀ lọ síbẹ̀ mo lọ bá wọn adẹ̀jọ́ lọ bọ̀ mo ò sínú àwọn tó pa ọmọ yẹn torí pé mo ò súnmọ́ rárá mi mọ̀ bọ́ ṣe pa mi mọ̀ gbà bọ̀ wọ́n pè mí so ìgbà tó ti pè mí yẹn mo wà lórí ọ̀kadà mi ìbọ́lẹ̀ bọ̀ bọ́ ṣe pè mí yẹn mo ti wà involve nìyẹn so that's why. lẹ́yìn yẹn tàbí tó pa. mi ò pa anybody torí pé mo ò gbèlú yẹn mọ́ mo ti kọ̀lú yẹn sílẹ̀. àkọ́tún tó bó ṣe sọ wípé bàbá ẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé kò má ṣe ohun dẹ̀ tí orí ọtí kòkó náà tún ṣe kí ni o fẹ́ sọ fún àwọn èèyàn tó wà níta tó rúkọ báyìí ṣe tó kún ọ̀gbọ́ràn. bàbá mi bá mi sọ̀rọ̀ ṣùgbọ́n mo ya létí lápá ọmọ ṣùgbọ́n èmi nítorí pé èmi náà ti ń bímọ mo dẹ̀ gbàdúrà pé kọ́mọ mi gbọ́ràn sí mi lẹ́nu ṣùgbọ́n bàbá mi bá mi sọ mi gbọ́ ṣùgbọ́n ní ìsìn ojú èmi náà ti wá já báyìí nítorí pé mo fẹ́ kí ìjọba ràn mí lọ́wọ́ torí pé mo ti ṣàṣìṣe lótìtọ́ mo sí náà tó pa wọ́n o bọ̀ mo tẹ̀lé wọn so mo ti ṣàṣìṣe nìyẹn so kíjọba jọ kó ṣíjú àánú wò mí èèyàn tó wá kù tí àwọn òbí ẹ̀ náà tó ń kì nílọ̀ tí ó gbọ́ ó kù ẹni yẹn ó dẹ̀ kú pẹ̀lú ìwà owó ẹ̀ bọ̀ nǹkan tí mo bẹ̀bẹ̀ fún lákòókò yìí ni pé kí ìjọba jọ kó wo ọlá wípé abiamọ làwọn náà kó ṣàánú wa kó ṣíjú àánú wò wá. lórúkọ lẹ́ẹ̀kan sí. my name is Ọlámilékan aka what. Lékan Ọ̀pá. Abdulganiu Azeez aka Michael. aka Michael. kí ló fa Michael. sá. kí ló fa Michael jáde. bọ́yẹ̀ máa ń pè mí nìyẹn sá. mo ń búrẹ̀ pé kí ló fa Michael jáde bọ́yẹ̀ máa ń pè ní ẹ̀ṣẹ́ nìkan tó ṣẹlẹ̀ tó ń pè ní Michael ṣèbí mùsùlùmí. bọ́yẹ̀ ọlá pé Christian náà ni mọ́ ìmọ̀ ọdẹ bí mi sínú ṣọ́ọ̀ṣì. bọ́ tó ṣẹlẹ̀ ní ọjọ́ tó ń pè mí Michael. àwọn ọdún mélòó ni ẹ. ọmọ 25 years nílé. 25 years. bẹ́ẹ̀ni. kí ni nǹkan tó gbé dí ọgbọlọpàá kó ṣàlàyé fún un gbọ́ bí ẹlẹgbẹ́ ṣe sọ̀rọ̀ lẹ́kàn tó sọ̀rọ̀ fatafata tó dẹ̀ jẹ́wọ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ mo fẹ́ kí ọ náà sọ̀rọ̀ gbogbo nǹkan tó gbé ẹ̀ ti rí àti nǹkan tẹ́jọ́ ṣe. ẹgbẹ́ òkùnkùn náà ló gbé mi dé àgọ́ ọlọ́pàá. ẹgbẹ́ òkùnkùn wọ. ẹgbẹ́ the New Black Men of Africa. ẹgbẹ́ New Black Men of Africa aka Blackers. tó ń pè ní ààyè. òun ló gbé mi dé àgọ́ ọlọ́pàá. mo fi débi ìgbà. kí ló ṣẹlẹ̀ tó fi mú ẹ kí ló àwọn nǹkan wọlé ti ṣe tó fi mú ẹ. ohun tí mo ṣe ni pé ìgbà tí mo tẹ̀lé wọn lọ pa ọmọ kan tó ń pè ní Ṣeun òun ló fa lẹ́yìn Ṣeun yẹn nìkan náà ni òun ló fa okùnfà mi tí mo fi dé àgọ́ ọlọ́pàá. ìgbà wo lẹ pa Ṣeun báwo lẹ ṣe pa. inú ọdún yìí náà lọ pa Ṣeun lọ pa ọmọ Ṣeun yẹn nítorí ó pa ọmọ arákùnrin kan tá a mọ̀ sí Àdìsá ìyẹn ní ẹgbẹ́ ààyè tọpa bẹ́ẹ̀ni òun ló fà á tí àwọn ààyè náà fi gbìmọ̀ kan pé kò yẹ kó máa lọ báyìí nínú ìlú lọ́fìlà láti gbìmọ̀ kan pé ó yà kó lọ pa Ṣeun náà. inú ẹgbẹ́ wo ni Ṣeun yẹn wà. ẹgbẹ́ ẹyẹ ni. ẹyẹ bẹ́ẹ̀ náà báwo ló ṣe wá jọyìn ẹgbẹ́ òkùnkùn yìí wọn. ìgbà tí mo jọyìn ẹgbẹ́ òkùnkùn yìí mo ṣe stylist lọ́wọ́ ni mo ṣe ni. mo ti kọ́ṣẹ́ tó mo ṣe stylist lọ́wọ́ rẹ̀ ìyẹn ni mo ṣe. wọ́n pe arákùnrin kan tá a mọ̀ sí Dáàrí tí máa ń bá a ṣe bàtà bọ̀bọ́ yìí máa ń bá a ṣe bàtà pẹ̀lú àwọn tó kù ẹ̀ bọ̀bọ́ yìí jíyàn kan tó ó láìkì mi gbọ́dọ̀ pé tó bá ní kí bóun ṣe bàtà máa kọ́ ní ẹ̀gbọ́n ẹ jẹ́ kí n wo ẹsẹ̀ yín ó máa ní ṣé ò ní wo ẹsẹ̀ mi máa ní àbí kò ní ìdí mo ti mọ sáìsì tí ẹ̀ ń lò bá dẹ̀ máa bá a ṣe bàtà òun náà tó bá máa tẹ̀sẹ̀ bọ̀ yẹ kí ló máa ṣe lẹ́sẹ̀ ibẹ̀ ni bọ̀bọ́ yìí ti nífẹ̀ẹ́ mi ó ti ní ọ̀yà kì máa wọ̀ rí o bí tó bá ti di ìjọba ìbáyìí o àjọ máa ṣeré lọ sí pátì ọ̀rẹ́ tòun kan aláìmọ̀ pé ó fẹ́ lọ sọ mí di ẹgbẹ́ ààyè ni àdẹ̀jọ wà ní ìjọ ẹ tó máa ṣe mí sí ààyè àjọ wà lóòótọ́ ó ní kí n jókòó sínú bí àpàlọ́ kan bí tí mo ti jókòó sínú bí àpàlọ́ yìí lọ ti kó ọtí dé pẹ̀lú àwọn ọ̀rẹ́ ẹ̀ tó bí mélòó bẹ́ẹ̀. ó tóbi mẹ́rin pẹ̀lú èmi àjẹ́ márùn-ún. nínú ọdún wo nìyẹn. ìyẹn ní ọdún 2017 aṣáájókòó a bẹ̀rẹ̀ sí ní ṣe fàájì
èmi gẹ́gẹ́ jẹ́ bí ẹnìkan lẹ́pọ̀ tí ò dẹ̀ bá lára mu púpọ̀ mo bẹ̀rẹ̀ sí ní mu ìgò méjì bẹ̀rẹ̀ sí ní dàrú ìta tébùrù ẹ pé àwọn wípé ìwọ lọ fi mí sí ẹ̀gbẹ́ kan nígbà tó máa di ọwọ́ òru mo rí pé ìgbára mi aráṣà ni mi mo rí pé mi lè gbápá mi lè gbẹ́sẹ̀ wọ́n ti fọwọ́ kàn mí. Fọwọ́ kàn bí ti báwo ni? Wọ́n ti na gbogbo ara mi. Ìgbà tí màá fi lajú sìn mo wá bá obì ní ọwọ́ mi ìgbà tí màá bá obì yẹn ní ọwọ́ mi sìn mo fẹ́ sọnù mi mọ̀ pé ìyẹn dárí yẹn ó wà ní ẹ̀gbẹ́ mi ó ní káì má sọ obì yẹn nù pé kí n jẹ mo ní kí n jẹ mo mú obì yẹn tí mo yẹ jẹ obì ọ̀hún náà nìyẹn ló bá sọ wọn pé mo ti di ayé ènìyàn mo ní mo ti di ayé ọ̀dà kò sí wàhálà kò jù bẹ́ẹ̀ lọ. Nígbà àwọn dáre ibo làwọn èèyàn wà báyìí. Àwọn èèyàn wà Mushin ọmọ Mushin ni wọ́n Mushin. Báwo ló ṣe wá dé pẹ́ tí mo dẹ̀ ti rí gan. Báwo ló ṣe wá pàdé kò tó wá jọyìn àwọn ẹgbẹ́ àwọn ilé? Lóòótọ́ ọmọ Ṣàngó ni mí gẹ́gẹ́ bí mo ti sọ tẹ́lẹ̀ pé Ṣàngó ni mo ń gbé máa ń kóṣẹ́ wá tí bá ti ṣiṣẹ́ lọ́rùn máa kó wá ilé sọ fún mi pé òun níjà bàtà tó máa wọ̀ níjọba báyìí ìyá kò sí wàhálà ó lè sẹ́ǹdì owó ẹ̀ mo lè sáré bá ṣe àwọn náà lè sọ pé òun náà nídìí bàtà ó lè sẹ́ǹdì owó ẹ̀ mo lè sáré bá ṣe pé màá dìlíbà iṣẹ́ fún wọn àdẹ́tù padà sàn. Àmọ́ ìjọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí máa ṣẹlẹ̀ náà lóòótọ́ iṣẹ́ náà mo tún kó wá tí mo wá dìlíbà bàtà ní arákùnrin kan tá a mọ̀ sí Balógun Ọlámilékan ló sọ fún mi wípé ó ti ṣe pistọki o ká lọ ṣeré ní ìjókòó ká lọ ṣeré ìjókòó dà kò sí wàhálà pé ká lọ ṣeré lọ bí a mo tẹ̀tú lè rí àwọn kọ́sítọ́mà mi bẹ̀ tí máa tún gbàṣẹ́ lọ́wọ́ wọn. Lóòótọ́ la dé ọjà àjókòó kódà mi ti ẹ̀ mọ̀ kankan arákùnrin tá a mọ̀ sílé kan ló parẹ́ pé àwọn kan ló ń kó gìbọ̀ àwọn kan ló ń kó gìbọ̀ yìí gẹ̀rẹ́gẹ̀rẹ́gẹ̀rẹ́ ní bọ́ọ̀dì eré ibi tí a ti ń sáré lọ mo ti ń gbọ́ olè ibẹ̀ mo ti dúró pé olè kẹ̀ kójú má rí ibi èmi ò ń ṣólè o ibẹ̀ lèmi ti dúró lọ ti mú mi ló bá di gbàgbò olè ni wọ́n kíníkan gbà èmi ò ń ṣólè gẹ̀rẹ́gẹ̀rẹ́ ọlọ́pàá dé ọfà mi lé ọlọ́pàá lọ́wọ́ mo ṣe dé ìbí báyìí nìyẹn. Àwọn tí ẹ pa báwo lẹ ṣe pa wọ́n? Lẹ́yìn ṣeun tí mo sọ pé mo wà ń bẹ̀ àwọn tó kù mi mọ́ pa wọ́n. Báwo lẹ ṣe pa Ṣeun? Wọ́n dàbí ìjókòó náà ni wọ́n ti mú Ṣeun wọ́n ti pa wọ́n dàbí ìjókòó. Báwo ló ṣe wá ṣe Ṣeun ṣe gé orí ẹ̀ ní àbí báwo ni? Mi ò lè sọ pé ní báyìí ló gé orí Ṣeun o mi ò lè sọ pé ní báyìí ló gé orí ẹ̀. Ta ló wá pa? Àmọ́ àwọn ààyè náà ló pa. Báwo ló ṣe pa? Ṣé wọ́n yìnbọn fún ni àbọ̀ ṣe aládàbí báwo ló ṣe ṣe? Wọ́n ṣá ní àdá náà ni àdá náà ló pa. Ṣé wò sí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ jẹ́ wà bẹ́ẹ̀ ni? Ó ṣojú mi náà ó ṣojú mi mo wà bẹ́ẹ̀ àmọ́ àdá ló pa. Àwọn wo ló ṣá? Àwọn ààyè náà ló ṣá. Ta lé onítọ̀hún ta ló ń lára yín àwọn dárúkọ àwọn tó ṣá? Mo lè sọ pé ní báyìí ló ṣá àmọ́ àwọn ààyè ló pa. Ẹ tó bí mélòó? Àpọ̀. Ẹ pọ̀ bí mélòó? Mi aṣá pọ̀ ṣá mi ò ṣe mi lè tó bí abẹ́ 40 ṣá tá pọ̀. Ok. Irú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí tí ó ti bímọ ti márì? Mi ò tí bí kankan mi lè tí máa rí o. Ká sọ pé wọ́n mú ọ̀gàn tó ń gé apá ẹ̀ kan tàbí kó gé ẹsẹ̀ ẹ̀ kan báwo ló ṣe fẹ́ kó rí lára ẹ̀ kó má tiẹ̀ pa rárá kókò gé apá ẹ̀ kan tàbí kó gé ẹsẹ̀ ẹ̀ kan báwo ló ṣe máa rí lára ẹ̀? Mo mọ̀ pé mo ti kó sílé náà. Báwo ló ṣe máa rí lára ẹ̀ ni mò ń béèrè. Mi mọ bó ṣe ń rí lára àmọ́ kọ́lọ́run bá Elédùmarè kó ṣíjú àánú. Àwọn tí ẹ pa àwọn èèyàn wọn epo owó lẹ́fẹ́ káwọn òbí wọn wà bá àwọn fámìlì wa lóòótọ́ ẹ jẹ́ gbogbo yín jọ ń ṣe ẹgbẹ́ kan náà ni ẹgbẹ́ kọ̀ọ̀kan náà ló pa gbogbo yín pọ̀ báwo lè fẹ́ kó rí lára wọn? Ọlọ́run bá Elédùmarè nìkan náà ló mọ bóyá máa rí lára wọn àmọ́ mo mọ̀ pé kọ́lọ́run ṣàṣíjú àánú wà torí mo ti kó sílé náà kíjọba jọ kó tamper justice àti mercy pẹ̀lú wa kó ṣàánú wa. Nǹkan ọlọ́wẹ́ sọ fáwọn ẹgbẹ́ yín tó kù níta tó yẹ kó wọn ò jáwọ́ nínú àkúwà inú ẹgbẹ́ òkùnkùn yìí. Mo mọ̀ pé táwọn náà bá ń rí nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí tó ń wo fídíò yìí mo máa kọ́ àwọn náà lọ́gbọ́n àwọn náà máa jáwọ́ ń bẹ̀. Àwọn náà ti ń gbọ́ báyìí
kọ́ ètè tọwọ́ ọmọ wọn bá aṣọ àbí ó dẹ̀ máa tì wá pò ní kọ́ ètè tọwọ́ ọmọ bá pò kí ìjọba ṣàṣàánú àwa torí pa ló gbé lọ sí ẹ̀wọ̀n. tó ti lọ sẹ́wọ̀n rí ni kí ló gbé dẹ́wọ̀n kó lọ sẹ́wọ̀n rí náà ni cultist kí ló ṣe ń gbà yẹn tó fi dẹ́wọ̀n cultist náà ní ni ọdún wo. ọdún wo 217 ṣèbí 217 ló pọ̀ join bẹ́ẹ̀ni òkè ìgbà náà ló mú ẹ ọdún mélòó ló wá lò. ṣèlú bí abẹ ọdún 5 níbẹ̀ róòlù wọlé róòlù tó fún mi. à ń bọ̀ láti pàtí mi wọ́n á dé bẹ̀rẹ̀t pẹ̀lú àwọn èèyàn tó pọ̀ lágbẹ̀rẹ̀ tí wọ́n bọ̀ ayé sí. bẹ́ẹ̀ni wọ́n wá mú ẹ. ẹ bọ̀ níbi tí ọdún tẹ̀ tí lọ ṣe ọdún ẹgbẹ́ ayé Bọ̀, ó- sẹ́yìn. bẹ́ẹ̀ni nígbà tó dé láti ẹ̀wọ̀n kí ló dé tó tọwọ́ àmọ́ àbáṣọ tó yẹ kó tún bẹ̀rẹ̀ torí òun sọ sí òun sọ mo ní kó gba àwọn kan nímọ̀ràn sí òun sọ pé kinní kan tọ́ ọmọ àbáṣọ kí ló tún fà ló tún lọ padà join ìwọ̀n ẹgbẹ́ yẹn tó jẹ́ pé ó tún mọ̀ pé ó tún lọ sẹ́wọ̀n ó tún lọ bá bí 5 years lẹ́wọ̀n ó tún padà dé ó tún continue náà kí ni nǹkan tó kí ló fà. náà àṣìṣe náà ni mọ̀ pé àṣìṣe ni kíjọba ṣàánú mi. má sọ pé àṣìṣe kọ́ ó ti lọ sẹ́wọ̀n tẹ́lẹ̀ rí bẹ́ẹ̀ni ó ti dé bẹ́ẹ̀ni ìwọ ò ṣe sọ pé o ò ṣe yọ̀ǹda pátápátá pé o ò ṣe mọ́ kí ló fà á tó tún padà lọ kọ̀ntínú láti máa bá wọn ṣẹgbẹ́ ẹ̀. àṣìṣe ni bá mi àṣìṣe ni kíjọba ṣàṣàánú mi. that means pé ká ní wọ́n tún mú ẹ lẹ́sìn wọ́n tún mú ẹ lẹ́sìn wọ́n tún mú ẹ lẹ́sìn wọ́n tún dé náà wà tún kọ̀ntínú náà ni. láyéláyé eléyìí àwọn wọ́n tó máa sọ bẹ́ẹ̀ ń gbà yẹn náà. láyéláyé láyéláyé bá mi láyéláyé kíjọba ṣàṣàánú mi kó ṣíjú àánú wò mí kó ṣíjú àánú wò mí. kí lórúkọ ẹlẹ́kàn sí báyìí. Abdulgani Asisi. ṣe.